kú dédé ìwòyí o. Orúkọ mi ni Sam Adéọ̀sùn. Òjò àánú òun ló tún dé sí etí ìgbọ́ yín àti sí ojú ìwòran yín. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín lọ́pọ̀lọpọ̀, afọpẹ́ fún yín nítorí pé ṣe nítorí pé àmì yín dúró láéláé. A yìn yín nítorí pé ẹ̀yin ni Ọlọ́run wa. A yìn yín lógo nítorí pé ẹ ṣeun lẹ́ẹ̀kan sí i. A ó tún wọnú ọ̀rọ̀ Ọlọ́run lọ ní àṣálẹ́ yìí. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan o, a tún fún wa ní àǹfààní láti gbàdúrà. Mo gbàdúrà pé Ọlọ́run yóò fi òye ọ̀rọ̀ rẹ̀ yé wa. Bí àti orúkọ Jésù orúkọ náà jẹ́ fún wa. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Jésù Kristi Olúwa wa. Àmín. Lẹ́ẹ̀kan sí mo kì í kú dédé ìwòyí, mo sì kì í pé ẹ kú kalẹ̀. Ní ọ̀sẹ̀ tó kọjá, kókó ìpàdé wa òun náà ni ó dálé lórí ẹ̀mí mímọ́. Mo sì sọ fún wa wípé a ó ní àǹfààní láti jọ parapọ̀ ní ọ̀sẹ̀ yìí. A ní àǹfààní láti jọ parapọ̀. Kì í ṣe bẹ́ẹ̀ nìkan, a ní àǹfààní láti parapọ̀ láti bára wa sọ̀rọ̀ Ọlọ́run, láti dáhùn àwọn ìbéèrè ọlọ́kan òjọ̀kan èyí tí a rí. àti pinnu pé a ó tẹ̀síwájú lónìí tẹ́lẹ̀, ṣùgbọ́n àwọn ìbéèrè yẹn pọ̀ gan. ìfàgùn láti tí a ṣe ni pé a wá mú àwọn ìbéèrè tó jọra, àṣà àkànmú kan nínú àwọn ètò jọra. a ti mọ̀ pé tá a bá ti dáhùn ìbéèrè tó jọra yẹn, a fún aláǹfààní láti dáhùn gbogbo àwọn ìbéèrè tó kù. Kì í ṣe yẹn nìkan, ọgbọ́n mi ta tún wá ṣe ni pé a kàn mú ìbéèrè yẹn wá unedited, àfọwọ́kàn bọ́n ṣe kọ́ gan. Àwọn míì wá tó jẹ́ pé ẹni bínú ni, àwọn alákọ̀wé ló kọ́, wọ́n kà mí òyìnbó kìkì òyìnbó, ìmíì wọ́n da òyìnbó àti Yorùbá wọ́n dà pọ̀ mọ́ra wọn. Bá a lè ṣe máa kà á nìyẹn, torí pé àfẹ́ ẹ̀dítẹ̀ kí ẹni tó béèrè yẹn kó lè wà sure pé ohun tó ń béèrè òun ni àdáhùn. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Nítorí àkókò wa, ẹ jẹ́ kí á tètè bọ́ sí orí àwọn ìbéèrè yẹn one after the other. Mo sọ fún wa, mo ní ẹjọ́ má bínú, ẹ jẹ́ kí n tọrọ àforíjì yìí fún ẹnikẹ́ni tí ó bá béèrè ìbéèrè ṣùgbọ́n tí a ò ní àǹfààní láti dáhùn ìbéèrè. Ìdí tó fi jẹ́ bẹ́ẹ̀ ni pé ìgbàgbọ́ mi ni pé mo ti sọ̀rọ̀ débẹ̀. So mi ilẹ̀ kì í fẹ́ ká tún ṣe àtúnyẹ asán lórí nǹkan tá a ti sọ̀rọ̀ dé. So ìtorí ẹ̀ ni mi ṣe tún ní padà sí orí àwọn ìbéèrè yẹn. Ìbéèrè pọ̀ gan, mo sì sọ fún wa ṣe la combine àwọn ìbéèrè yẹn. Àwa mú èyí tí a rí pé yóò ṣe wá ní rere níbẹ̀. Gbogbo àwọn ìbéèrè tó wà níbí ó jẹ́ bí mẹ́sàn-án làwọn ìbéèrè yẹn pé a kó gbogbo ẹ̀ papọ̀ aṣọ di mẹ́sàn-án. So ẹ jẹ́ ká ètè bẹ̀rẹ̀ ní kí bíbéèrè àwọn ìbéèrè yẹn. Kíní kan tó wà tí mo tún fẹ́ fi tó wa létí òun náà ni pé a ò dárúkọ, a kàn máa dárúkọ bóyá ọkùnrin tàbí obìnrin àti orílẹ̀-èdè tí a ti gba ìbéèrè wọn. Ìbéèrè àkọ́kọ́ tó wà níbí látọ̀dọ̀ dáàdì wa kan ní orílẹ̀-èdè Amẹ́ríkà ni àwọn ló béèrè ìbéèrè yẹn. Èdè òyìnbó ni wọ́n kọ gbogbo ẹ̀ pátá. Òun náà sì ni pé I so much thank you for the wonderful work you are doing, sir. I am so blessed, and in fact I am free from them. Sir, sir, you said that Holy Spirit is God's Spirit. Why don't we hear of him before Pentecost? Ohun tí wọ́n sọ ń bẹ̀yẹ̀ ni wípé wọ́n dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún iṣẹ́ rẹ̀. Wọ́n sì sọ pé nípa àwọn iṣẹ́ ìránṣẹ́ wọ̀nyí pé àwọn di alábùkún fún. Wọ́n tún wá sọ kíní kan tí ó pa èmi lẹ́rìn ni wọ́n ní àwọn ti bọ́ lọ́wọ́ wọn. A ò mọ àwọn wọ̀nyẹn, ṣùgbọ́n your guess is as good as mine. Wọ́n tún sọ fún wa pé ìbéèrè wọn wá ni pé kí wá ni ó fà á tó bá pé lóòótọ́ ni pé ẹ̀mí mọ́ jẹ́ Ọlọ́run àti ẹ̀mí rẹ̀, pé kí ló dé tà àti gbúrò ẹ̀mí mọ́ ṣáájú ọjọ́ Pentecost. Ìbéèrè yẹn mo fẹ́ràn ẹ̀ dáadáa, ṣùgbọ́n ó yà mí lẹ́nu irú ìbéèrè, ó yà mí lẹ́nu kí wọ́n béèrè ìbéèrè. Ìdí ẹ̀ ni pé wọ́n béèrè pé kí ló dé tà àfi gbúrò ẹ̀pẹ́ Ọlọ́run láti àtìkọ́ṣe ni láti sọ Ọlọ́run wà. Wọ́n sọ pé láti àtìkọ́ṣe wọ́n ní ọ̀rọ̀. Àwọn ọ̀jọ̀gbọ́n béèrè sọ pé Jésù náà ní kí ni o, Jésù ní ọ̀rọ̀ yẹn. Àbíṣẹ́ sáàmù bẹ́ẹ̀, kí ló dé tà àfi gbọ́ nípa ẹ̀mí mọ́, kí ló tà àfi gbọ́ nípa ẹ̀mí mọ́, kí ló tà àfi gbọ́ nípa ẹ̀mí mọ́. Ìbéèrè tí à ń béèrè lójúmọ́ nìyẹn. Praise the Lord. A dúpẹ́ nítorí ọ̀rọ̀ rẹ̀. Ẹ jẹ́ mọ̀ pé lóòótọ́ ni wípé ọjọ́ Pentecost oní gbogbo àwa kìrìsìtẹ́nì sọ pé ẹ̀mí mọ́ ọjọ́ Pentecost lọ́jọ́ Pentecost, ṣùgbọ́n mo fẹ́ fi dá ọ lójú, fẹ́ fi dá àwọn àtẹ̀mí lójú pé ẹ̀mí mímọ́ wà nínú Bíbélì ṣáájú ọjọ́ Pentecost, long before the days of Pentecost.
òun ni bíbélì ti ń sọ̀rọ̀ nípa ẹ̀mí mímọ́. In fact kí tún sọ̀rọ̀ kan fún wa kí Jésù tó gòkèrè ọ̀run Jésù sọ̀rọ̀ nípa ẹ̀mí mímọ́ kì í ṣe tá a ti mọ̀ o kì í ṣe tá a ti sọ pé Jésù Kristi Olúwa wa pé ó ní òun rán ẹ̀mí rẹ̀ ẹ ti ká lọ wo àpẹẹrẹ mẹ́ta nítorí àkókò wa àti ìdáhùn àwọn ìbéèrè wọ̀nyí. Mo sọ wá pé ìpele méje ni ìbéèrè yẹn là ń lọ. Ẹ jẹ́ ká lọ sínú ìwé Psalm 51 verse 11 ìwé ìyẹn wo orin Dáfídì orí ìkọkànléní-àádọ́ta ẹsẹ̀ ìkọkànlá Psalm 51 verse 11. Tẹ́ bá wo ẹsẹ̀ bíbélì yẹn ó sọ pé ó ní má ṣe ṣá mi tì kúrò níwájú rẹ kí o má sì ṣe gba ẹ̀mí mímọ́ rẹ lọ́wọ́ mi. Praise the Lord. Mo sọ fún wa pé ẹ̀mí mímọ́ is right there from the beginning. Ṣe pé àwọn kan kọ lẹ́tà sí mi wọ́n dẹ̀ sọ fún mi pé pàtì kan ọ̀sẹ̀ kan ò tó adúpẹ́ lọ́wọ́ wọn náà kò sí lọ níbẹ̀ ṣùgbọ́n bí ògo tí ń jẹ́ ti Ọlọ́run subsequent programs a máa tún lẹ́ẹ̀kọ̀ọ̀kan a tún máa yà sórí ọ̀rọ̀ ẹ̀mí mímọ́ ṣùgbọ́n tá a bá ka ìwé sáàmù níbí ó sọ pé ó ní cast me not away from thy presence and take not thy Holy Spirit from me. Ẹ̀rí onísáàmù ló sọ yẹn o onísáàmù ló kì í ṣe má jẹ́ bí sùnmù ní mo ní mo ka o ẹ̀rí pé ẹ̀mí mímọ́ ó ti ń ṣiṣẹ́ láti àtètèkọ́ṣe tẹ́ bá gbọ́ pé ẹ̀mí Ọlọ́run sì ń rá bàbà lórí omi ìyẹn ní pé ní ìbẹ̀rẹ̀ nìyẹn o ẹ̀rí ẹ̀mí mímọ́ ti wà tẹ́lẹ̀ nǹkan tí jẹ́ ká wo ẹsẹ̀ míì nínú Bíbélì kó má dàbí pé ibẹ̀ yẹn nìkan la wò ní májẹ̀mú láíláí a máa mú kan ní ẹsẹ̀ ní májẹ̀mú tuntun ká tún mú kan sí ní májẹ̀mú láíláí nínú ìwé Àìsáyà orí kẹtàléní ọgọ́ta ẹsẹ̀ ìkẹwàá Àìsáyà 63 verse 10 ẹ bá mi lọ sí Àìsáyà chapter 63 verse 10 ẹ rí i pé ẹ̀mí mímọ́ ń ṣiṣẹ́ ní káàkiri Bíbélì láti Genesis ni kì í ṣe pé lóòótọ́ ni pé ọjọ́ Pentikọ́sì bẹ́ẹ̀mi àti ìwọ máa sọ̀rọ̀ ọjọ́ Pentikọ́sì bí oníwàásù máa sọ̀rọ̀ ní ọjọ́ Pentikọ́sì àwọn olórin kọ́ ọjọ́ Pentikọ́sì ṣùgbọ́n ẹ̀mí mímọ́ ti wà láti àtìkọ́ṣe torí pé agbára àti ẹ̀mí Ọlọ́run ni ẹ̀mí Ọlọ́run ẹ̀rí Bíbélì sọ nínú ìwé Àìsáyà 63 verse 10 tí o bá ti bá mi rí ìwọ náà lè kà á níbikíbi tí o wà Bíbélì sọ pé ó ní ṣùgbọ́n wọ́n ṣọ̀tẹ̀ wọ́n sì bí ẹ̀mí mímọ́ rẹ̀ nínú nítorí náà ni ó ṣe padà di ọ̀tá wọn òun fúnra rẹ̀ sì bá wọn jà Ọlọ́run nìyẹn o ṣẹ́ni bẹ́yẹn bí ẹ sọ pé wọ́n ṣọ̀tẹ̀ wọ́n sì bí ẹ̀mí mímọ́ rẹ̀ nínú àbí ẹ̀rí bẹ́yẹn nǹkan tí mò ń sọ fún wa ni wípé gẹ́gẹ́ bí ìbéèrè àwọn dádì wa láti orílẹ̀-èdè Amẹ́ríkà ẹ̀mí mọ́ ti ń bẹ o láti àìtìkọ́ṣe ẹ jẹ́ ká wo ọ̀kan tí Jésù sọ nígbà tó jíǹde nínú òkú ẹ ká wò nínú ìwé Jòhánù orí 20 ẹsẹ̀ ìkejìlélógún Jòhánù orí 20 ẹsẹ̀ ìkejìlélógún John chapter 20 verse 22 John chapter 20 verse 22 ẹ̀rí ní àkókò yìí Jésù ti kú lórí igi àgbélébùú àti gbé sí ibojì ó sì jí ní ọjọ́ kẹta náà nígbà tó ń fi ara rẹ̀ hàn àwọn ọmọ ẹ̀yìn ẹ̀rí ní ẹsẹ̀ ní ẹ̀jẹ̀ kí n lọ sókè díẹ̀ kó lè yé wa ó ní nígbà tí ó sì ti ẹ̀jẹ̀ ká bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ ìkọkàndínlógún ìyẹn verse 19 ó ní lọ́jọ́ kan náà lọ́jọ́ kìíní ọ̀sẹ̀ nígbà tí alẹ́lẹ́ tí a sì ti ilẹ̀kùn ibi tí àwọn ọmọ ẹ̀yìn gbé péjọ nítorí ìbẹ̀rù àwọn Júù bẹ́ẹ̀ ni Jésù dé ó dúró láàrin ó sì wí fún wọn pé àlàáfíà fún yín ẹsẹ̀ 20 verse 20 ó ní nígbà tí ó sì ti wí bẹ́ẹ̀ tán ó fi ọwọ́ àti ìhà rẹ̀ hàn wọ́n nítorí náà ni àwọn ọmọ ẹ̀yìn yọ̀ nígbà tí wọ́n rí Olúwa ẹsẹ̀ ìkọkànlélógún bẹ́ẹ̀ sọ pé nítorí náà Jésù tún wí fún wọn pé àlàáfíà fún yín gẹ́gẹ́ bí bàbá ti rán mi bẹ́ẹ̀ ni èmi sì rán yín ibi tí mo ń lọ rèé o mo kàn sún sókè díẹ̀ kọ́rọ̀ yẹn lè yé wa ni ẹsẹ̀ kejìlélógún wọn sọ pé nígbà tí ó sì ti wí èyí tán ó mí sí wọn ó sì wí fún wọn pé ẹ gba ẹ̀mí mímọ́ ṣé ẹ̀yin náà ti rí bẹ́ẹ̀ yẹn ó sì wí fún wọn pé ẹ gba ẹ̀mí mímọ́ kì í ṣe ọjọ́ Pentikọ́sì lélẹ́yìí o kì í ṣe ọjọ́ Pentikọ́sì ló ní ilé ìṣẹ̀lẹ̀ o ẹ̀rí ó wí fún wọn pé kí wọ́n gba ẹ̀mí mímọ́ praise the Lord ẹ̀rí pé ẹ̀mí Ọlọ́run ó ti wà ní ojú ìṣe ṣáájú
ọjọ́ Pentecost. Nǹkan tí mo fẹ́ mú jáde níbẹ̀ nìyẹn. Nǹkan tí mo mú jáde níbẹ̀ ni pé ẹ̀mí Ọlọ́run ó ti wà ní ojú ìṣe ṣáájú ọjọ́ Pentecost. Praise the Lord. Ṣé wá rí ìdí ẹ̀ gan tí a fi wá launch ẹ̀ gan ní ọjọ́ Pentecost ni pé láti fi kọ́ ìjọ. Ọlọ́run lọ́jọ́ Pentecost yẹn ó jẹ́ ó launch ìjọ lọ́jọ́ yẹn ló fi ẹ̀mí ẹ̀ bá ṣùgbọ́n ẹ̀mí mímọ́ has been in operation from the beginning. Praise the Lord. Now ẹ jẹ́ ká wo ìbéèrè kejì. Ìbéèrè kejì wá látọ̀dọ̀ mọ́mì wa kan tó ń gbé ní orílẹ̀-èdè Britain. Ìbéèrè náà dẹ̀ sọ wípé ìbéèrè yẹn pọ̀ gan ó dẹ̀ ṣùgbọ́n bó ṣe kọ́ yẹn gangan mo sọ pé bó ṣe kọ́ yẹn gan òun ni màá ṣe kà á. Ó sọ pé God bless you sir, I just finished listening to Ohùn Àánú. Ó ti pẹ́ tí mo ti fẹ́ kọ́ ẹ̀kọ́ nípa Holy Spirit, but I am so blessed this morning and I am charged in spirit. Ṣùgbọ́n mo ní question tí mo fẹ́ béèrè. In our church tí ẹnikẹ́ni bá gun orí altar tàbí prayer group tàbí group prayer, nǹkan àkọ́kọ́ tí wọ́n máa ń sọ ni pé let us pray in language of the spirit. I do follow before and my husband always say it's not right, but since I have been listening to Ohùn Àánú I stopped because mo ti ní ìmọ̀ sí nínú ọ̀rọ̀ Ọlọ́run. But now I don't feel comfortable anytime they said we should pray in spirit. I only say blood of Jesus or pray about the prayer point they raised. My question is that in this situation, what can I do? Because I don't want to look like a rebel. God bless you, sir. The anointing of God in your life will never dry in Jesus' name. Amen. Then what want to I don't feel like attending the prayer session anymore because I need 30 minutes in speaking in tongues alone. Kì í ṣe pé a ò kẹ́kọ̀ọ́ nípa Holy Spirit, but nǹkan tí wọ́n kọ́ wa ni pé there is a lot of prayer we do not know how to pray, but by speaking in language of the Spirit it will help us to interpret our request to God. Ẹ má bínú mo ti ń ka yẹn mọ̀ rẹ́rìn torí lóòótọ́ mo ti ka ìbéèrè mo ti kà rí ṣùgbọ́n ó tún wá pa mí lẹ́yìn lọ́tún ó ń pa mí lẹ́yìn lọ́tún. Yeah, no. It's a pity. Ó ṣe ní láàánú gan. Àwọn tí a bọ́ há sí lọ́wọ́ àwọn tí àwa Kìrìsìtẹ́nì òde òní tá a há sí lọ́wọ́ ó ṣe mí láàánú lọ́pọ̀lọpọ̀. Àbí ẹ̀rí nínú àwọn kan tí wọ́n sọ yẹn ọ̀rọ̀ pọ̀ nínú ìwé Kọ́bọ̀ abẹ́yìn náà ò tiẹ̀ gbọ́ ni. Wọ́n á ní pray in the language of the Spirit. Mo dẹ̀ ti sọ fún wa speaking in tongues àti ó rọrùn fún èmi àti ìwọ láti rí ẹ dákun ẹ gbọ́ ṣé torí pé Paul ti sọ wípé if I pray in spirit kí lẹ mọ̀ tó túmọ̀ sí àsìkò tó láti kọjá lọ sí ìyẹn division kan tó tún dúró lọ́tọ̀ ni torí pé kó tó yé wa wà á kọ́ mọ̀ ọ́n pè ní spirit kí wọ́n pè ní spirit gan wà á kọ́ mọ̀ yẹn náà ṣùgbọ́n jẹ́ ká dáhùn ìbéèrè àwọn ọmọ mi wá ẹ jẹ́ ká dúró lórí àwọn ìbéèrè tí wọ́n sọ àwọn ọ̀rọ̀ kan pọ̀ níbẹ̀ wọ́n ní let us pray in the language of the spirit. Ìbéèrè tèmi tó tún wáyé nínú ìbéèrè wọn ni pé what language? Mo sọ fún wa ní ọ̀sán kọjá pé ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ wàásù pé fífi èdè gbàdúrà èèyàn ń sọ èdè ọ̀run nìyẹn. Kìrìsìtẹ́nì lórí tàtẹ̀ ṣe wo Bíbélì wa ìwọ náà ó ṣàmù ìgbà tí èṣù fúnra ẹ̀ ọkùnrin mẹ́ta èṣù gangan tó wá bá Jésù tó sì bẹ̀ sí dán wò ẹjọ́ tó wá gbẹ́rù nǹkan bẹ́ẹ̀ yẹn wà ṣé Jésù ò ní sọ language tí èṣù gbọ́ lọ́jọ́ ọ̀hún torí pé èṣù fẹ́ bà gbogbo iṣẹ́ ìgbàlà all the work of salvation èṣù fẹ́ wú o mọ́lẹ̀ iṣẹ́ tí èṣù tó fẹ́ ṣe lọ́jọ́ yẹn nìyẹn kò fẹ́ yẹ kí Jésù ṣe àṣeyọrí láti kú fún èmi àti ìwọ ẹjọ́ ṣé kìí ṣe gbogbo irinṣẹ́ tó wà lọ́wọ́ Jésù ló yẹ kó lò ní kí ló Jésù òfin máa fi èdè sọ̀rọ̀ ní èdè tí Sátánì ò ní gbọ́ kó lo èdè ọ̀run ẹ̀tàn mọ́mì kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ I can assure you tẹ́ bá tún béèrè lọ́wọ́ mi the next 100 years Jésù bá ti dé tá a sì wà láyé ntẹ gbọ́ ìwúlẹ̀ máa gbọ́ torí pé Bíbélì ìwé bàbá àgbà lọ́hùn ìwé tí kò ṣe review gbogbo àwọn ìwé tí a ní wọ́n máa ń review ẹjọ́ mẹ́ta mo ṣiṣẹ́ lórí 1000 prayer books mo fẹ́ update ẹ̀ wọ́n kó àlè update Bíbélì torí pé ọ̀rọ̀ tá a ti sọ láti àtìkọ́ṣe ó relevant lónìí ó tún wá relevant in the future praise the Lord abẹ́rẹ́
now ẹ jẹ́ ká tún wo kankan míì tí ó wà nínú ọ̀rọ̀ tí àwọn ọmọ mi wà tí wọ́n sọ tẹ́yìn náà bá rí tẹ́yìn náà bá tiẹ̀ rí ká tètè débẹ̀ tẹ́yìn náà bá tiẹ̀ rí ọ̀pọ̀lọpọ̀ ìjọ wa nígbà tó bá ti bí àdúrà ó yẹ gbàdúrà nígbà tí ọmọ ìjọ bá ń ṣe rékéréké nígbà tí pásọ náà máa ṣe gbogbogbogbogbò now ẹnìkan náà tó wáyé pé onáṣẹ́ ìdè wọn wù wọn báyìí ẹni pé rékékéké ó wọlé onírèké gbogbogbogbo owó tán kù tiẹ̀ wáyé ṣé ẹ mọ̀ pé kí tìjú má bàa mú un náà òun náà ní ṣeṣeṣeṣe abẹ́rẹ́ mo sọ kiri kan fún wa nígbà tí nínú ìwé kékeré mini book yẹn tí a ṣe nípa programu ti ọ̀sẹ̀ tó kọjá mo sọ kiri kan níbẹ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní o ọpẹ́lọpẹ́ àánú Ọlọ́run ló gbà mí ní ṣọ́ọ̀ṣì wa náà ti ṣẹlẹ̀ sẹ́mi náà tí wọ́n ti bí ayé mi ìbá ṣe bàjẹ́ kanlẹ̀ nìyẹn àìmọye ayé lórí ti bàjẹ́ kanlẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n kú láì ní ìmọ̀ yẹn kì í dẹ́ṣẹ̀ bí wọn ṣùgbọ́n kí nìkan fẹ́ jẹ́ kó mọ kò sí nǹkan tó kàn ọ̀run pé o mọ̀ ní ìrọ̀ kò sí nǹkan tó jẹ́ mi ò mọ̀ níwájú Ọlọ́run tó pé bẹ́ẹ̀ ni sọ fún wa pé oníkàkùn ní òru ẹrù ara rẹ̀ abẹ́rẹ́ ní ṣọ́ọ̀ṣì wa yẹn tó máa ti fẹ́ wọ́n ìgbàgbọ́ wọn ni pé ẹ̀kọ́ tí wọ́n kọ́ wa nígbà yẹn ni pé tó o bá ti lè fèdè fọ̀ o ní agbára ẹ̀mí mọ́ nìyẹn o ẹ̀rí ẹ̀kẹ́ wá wọ ẹ̀tàn nígbà tó bá ti wá di ìpàdé àdúrà gbígba ẹ̀mí mọ́ wọn wá kólù sílẹ̀ àfẹ́gbà ẹ̀mí mọ́ nìyẹn o wọn wá kólù sílẹ̀ gbogbo orí pàápàá àmà pàtẹ́ ọkùnrin ti débi pé òyà gbé ẹlòmíì ànàlẹ̀ gbé bí wọ́n ti náà kẹ́tò ó wá tó stage kan ti èmi nìkan láàrin gbogbo ọ̀dọ́ ìjọ mi ò torí mo wò pé ṣé màá máa sọ nǹkan tí mi ò mọ̀ ni olùkọ́ náà máa tẹ̀lé kéèyàn rọrùn èèyàn lè bẹ̀rẹ̀ sí sọ àwọn èdè kílẹ̀ ní pé ìkì èpè má jẹ́ ń burúkú lórí ẹgbẹ́ rẹ̀ ẹ̀ṣẹ́ mi ò mọ̀ but wá dé stage kan wá di embarrassment pátápátá àtọ̀dọ̀ àwọn tí ò tó mi gan àwọn kéèké gan ti àwọn ọmọ àṣẹ àwọn ọmọ ọlọ́mọ àwọn kéèké àwọn àti ẹgbẹ́tẹ́gbẹ́tẹ́ oríṣiríṣi ẹ̀mí àtẹlẹ́yẹ àti àtẹ̀táyé ẹ̀dá àtẹ̀táyé òdá kí ni mo fẹ́ fàyọ fún wa yìí ọmọ Ọlọ́run nígbà tó wá tó sáà kan wá ọ̀pẹ wàhálà máa wà báyìí ṣẹ́ni ní mo ní kàlẹ́ndà yẹn mo kàn tún ọ̀rọ̀ ẹ sọ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ wa ti mọ̀ ní kàlẹ́ndà kan wà lẹ́mi kàlẹ́ndà Jésù wọ́n kọ àkọlé sórí ẹ̀ mi ò mọ ìtumọ̀ ẹ̀ nígbà yẹn ṣùgbọ́n mo ṣáà mọ̀ wípé èdè Faransé nítorí èdè gbogbo tẹ̀ mọ́ díẹ̀díẹ̀ nú èdè wa mọ̀ pé èdè Spanish ní French ní abẹ́rẹ́ mo lè deal misericordious bọ́ọ̀lù bó ṣe wà lórí kàlẹ́ndà Jésù lébi nìyẹn ṣé ìgbà tí wọ́n adijọ́ yìí wọ́n á jẹ́ orin ògo màmá olùdásílẹ̀ wọn sọ wá pé ọ̀gá akọrin nìkan ṣoṣo òní ẹ̀mọ́ nínú ìjọ yìí etí wo ló ń gbọ́ ọ̀gá akọrin wa èyí tó ń kọ́ wa lórin orin mísídẹ̀ wà níbẹ̀ ṣùgbọ́n etí wo ló ó yá màmá wa bá ní wọ́n gbọ́ ọ̀kan léjìká bíi wọ́n gbọ́ kejì léjìká bíi dánwó bẹ̀rẹ̀ ó yá mo á wò pé wọ́n ní nínú àwọn fojú kan wọ́n wọ ìwúwa èmi nìkan àwọn èèyàn àwọn mi ò tiẹ̀ pé orin ògo tí wọ́n mọ́ wọ́n á yẹ ibùkún rántí kàlẹ́ndà ni mo lè dé omi sàrékọ̀dé lè dé omi wọ́n ní ẹ wò bí wọ́n ṣe ń pe yes lèmi náà tẹ́ra mọ́ bí wọ́n ṣe ń gbò ìdíkàbí lèmi náà ń gbò ẹ wò àdé tó ṣe dúpẹ́ lọ́jọ́ yìí pé finally ọ̀gá akọrin ti gba ẹ̀mí yẹn mọ́ ẹ wá gbọ́ kíní kan ni wọ́n á wò ní gbogbo ìjọ wa àtẹ̀ntónúgbà ẹ̀ mọ́ àtẹ̀ntógbà ẹ̀ mọ́ àjọ mutí náà ni abẹ́rẹ́ àjọ mutí wọn náà wọ ṣọ́ọ̀ṣì yẹn àwọn tó pray spirit tó ṣe pray spirit lẹ́yìn ìsìn kí ìsìn tó parí wọ́n ti bẹ̀rẹ̀ sí í jà wọ́n sọ pé àmọ́ mi ẹ̀ ní sùúrù abẹ́rẹ́ ìkíní yẹn ó pẹ́ kò yé mi kò tiẹ̀ yé mi pé ọlọ́run ẹ̀mí ò yẹ òní ní ẹ̀mí ọlọ́run kó tó máa ṣe déédéé báyìí kí ló dẹ̀ fà á àwọn ọ̀gá wa náà ni àwọn bàbá wa náà olúwa náà ni gbogbo àwọn ẹ̀kọ́ ikú èyí tí wọ́n ti kọ́ wa lórúkọ Jésù Kristi ẹ̀kọ́ ò ní pa èmi àti ìwọ lórúkọ Jésù Kristi. now wọ́n wá sọ kíní mo sọ kíní kan fún ọmọ mo fi dáhùn fún mọ́mi wa please don't fake it do ní lábẹ́ bó ti kórí ẹ̀bùn mẹ́sàn-án ló wà jẹ́ kí n sọ fún wa ìfèdèfọ̀ níbẹ̀ òun ló kéré kò relevant gan nínú ìsìn bẹ́ẹ̀ a ti kọ́ ẹ̀kọ́ ilé ọ̀sẹ̀ kọjá Bíbélì sọ wípé is for a sign for unbelievers àmì ṣáà ní fáwọn aláìgbàgbọ́ kò ní nǹkan kan ṣe inú ìjọ Paul sọ pé nígbà tí ènìyàn bá fi èdè fọ̀ nínú ìsìn tí ò bá ti ní ẹ̀bùn míì ẹ̀bùn secondary ẹ̀bùn ètò jẹ́ ìtumọ̀ èdè tí ò ní kò dẹ̀ sẹ́ni ìtumọ̀ nǹkan tó ń sọ níbẹ̀ yẹn ẹ̀ gbé jáde kó lọ́ máa fi èdè ẹ̀ sọ kó má bàa disturb ìsìn nǹkan tí Paul sọ nínú Bíbélì láti kà á praise the Lord abẹ́rẹ́ ẹ̀jẹ̀ ká wo àwọn mo sọ kíní kan fún mọ́mì tí wọ́n sọ pé àwọn òfẹ́ dàbí rẹ́bù kí lè fẹ́ jẹ́ gan ẹjọ́ kí lè fẹ́ jẹ́ tẹ́ ẹ̀ bá fẹ́ jẹ́ rẹ́bù kí lè fẹ́ jẹ́ tàlẹ́fẹ́ bìtì yín jọ ẹni ó táìtù tó wù wọ́n náà pè yín mo kọ kíní kan sílẹ̀ bí ìfún yín mà mo ní please
ṣé màá ní àbísà ẹ̀jẹ̀ tútù o mọ́mì mo ní please man and damn the consequences of God or please God and damn the consequences of man. Ìkànnì máa múnú méjèèjì kẹ̀kẹ́ Ọlọ́run lọ́rùn gbogbo tí ìbá farahàn tí èèyàn lè sọ sí yín kẹ pàtì sẹ́gbẹ̀ kan kò wúlò tàbí kẹtẹ èèyàn lọ́rùn kẹ pa ọ̀rọ̀ Ọlọ́run ti sẹ́gbẹ̀ kan torí ọ̀rọ̀ Ọlọ́run wúlò. Ìkànnì máa múnú méjèèjì. Praise the Lord. Mo sòótọ́ fún wa ìkan báyìí òun lèèyàn máa mú. Mo sì gbà yín ní àmọ̀ràn, mo sì bẹ̀ yín wípé ẹyọ kan tó wù mí kẹ́ ẹ mú ni wípé please God and damn the consequences of man. Praise the Lord. Ẹ tẹ́ Ọlọ́run lọ́rùn gbogbo nǹkan tí ènìyàn sọ ẹ dà á sígbó. Ọlọ́run á sì fún yín lórí ọ̀fẹ́ láti ṣe bẹ́ẹ̀. Ohun tí Ọlọ́run sọ òun ni kẹ́ ẹ jókòó tí o. Ohun tí ènìyàn bá sọ ẹ má rẹ orúkọ tó bá wù wọn kàn pè yín kíkẹ́ wo ni wọ́n ti pè àwa ṣùgbọ́n a dúpẹ́ lónìí wípé wọ́n pè wá lórúkọ Ọlọ́run fún wa lórúkọ tuntun Ọlọ́run á fẹ́ yín náà lórúkọ tuntun lórúkọ Jésù Kristi. Ṣe rí ibi tí wọ́n sọ yẹn o wọ́n misquote ẹ̀ ní o ibi tó sọ wípé ẹ̀mí mímọ́ wípé pé báwo lè sọ gan náà wípé how to pray that if you don't know how to pray that the Holy Spirit is the one that is helping us to interpret our request to God. Ohun tí Bíbélì sọkọ yẹn o Kìrìsìtẹ́nì tún dé Róòmù orí kẹjọ ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n òun náà mà ti sọ̀rọ̀ yẹn ẹ wò ẹ má bínú ẹ jẹ́ ká wọ́n signal sí mi pé orí question kejì mo mà wá wọ́n lè ń wo aago fún mi á mú bó ṣe béèrè kan péré la mà dáhùn tí ẹni yẹn bá dẹ̀ gba òmìnira ó mà pé èmi àti ìwọ Róòmù orí kẹjọ òun náà mà ń ṣì túmọ̀ báyìí Romans chapter 8 verse 26 Romans chapter 8 verse 26 ó ní àwọn kìrìsìtẹ́nì máa ṣe èmi náà máa ti gbọ́ orí lẹ́nu àwọn pásítọ̀ ohun tí bẹ́ẹ̀ ni máa sọ ni pé wọ́n ní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni ẹ̀mí pẹ̀lú sì ń ran àìlera wa lọ́wọ́ nítorí a kò mọ̀ bí a ti ń gbàdúrà gẹ́gẹ́ bí ó ti yẹ ṣùgbọ́n ẹ̀mí mímọ́ ẹ̀mí fúnra rẹ̀ ń fi ìrora tí a kò lè fi ẹnu sọ bẹ̀bẹ̀ fún wa náà mo fẹ́ ká kà ní òyìnbó ká lè mọ ìtumọ̀ tó ń pè ní bẹ̀bẹ̀ fún wa náà èdè ìgbó sọ pé ó ní likewise the Spirit also help our infirmities for we know not what we should pray for as we ought but the Spirit itself makes intercession for us kì í bá wa kò bá wa túmọ̀ anything ó ń ṣìpẹ̀ fún wa torí pé a ò mọ bí wọ́n ṣe ń gbàdúrà náà ohun tí ẹ̀mí wa ṣe ni pé ó wá intercede fún wa ṣùgbọ́n àkókò ò sí púpọ̀ láti sọ̀rọ̀ nípa kókó yẹn pé kí ni ìtumọ̀ nǹkan tí wọ́n sọ yẹn ẹ lọ tún ká dáadáa o mo sọ fún wa pé tá a bá ti gbọ́ ọ̀rọ̀ kan ní Bíbélì ẹ má jẹ́ ká gbọ́ létí báyìí ká wá kọ́lẹ̀ sínú jọ́ta wa ká wá pàdé ó tún tán nìyẹn á máa ru irọ́ yẹn á máa ru kiri irọ́ o nígbà tí a bá ti gbọ́ ọ̀rọ̀ kan ẹ jẹ́ kí á kà á ká fi òye kà á nínú Bíbélì kò bá wa interpret prayer wa ó intercede fún wa mo sọ fún wa pé ọ̀rọ̀ ẹ̀mí mọ́ gùn gan a lot of misconceptions òun ló dẹ̀ ti wà níbẹ̀ ẹ̀yin náà farabalẹ̀ ká ẹ̀yin tẹ́ ní commentaries ẹ̀ tún gbé kẹ̀tún ká ẹ̀yin tẹ́ bá tún Bible tó jẹ́ New English Bible mo like Bible kan tí mo ń lò Bible in basic English èdè yẹn máa dára o ó dẹ̀ súnmọ́ kí James version dáadáa ní modern language ẹ jẹ́ ká sáré bọ́ sí ìbéèrè kẹta mọ́mí mi kan ní Canada àwọn ló béèrè yẹn lọ́wọ́ wa èdè òyìnbó náà fi béèrè wọ́n ní when and how can we mention the Holy Spirit in our prayers mo mọ bí tí wọ́n ti mú ìbéèrè yẹn wá nígbà kan ní à ń sọ̀rọ̀ nípa bí a ṣe ń gbàdúrà ọ̀pọ̀lọpọ̀ wa kò sẹ́ni tí kì í ṣe bẹ́ẹ̀ orúkọ Jésù ẹ̀mí mímọ́ o àmupurọ́ mo ti ṣe ohun àánú kan tí mo ti àdírẹ́sì question yẹn ṣùgbọ́n fún àǹfààní ẹ̀kọ́ tí a tún kọ́ ètò ló tún jọ mọ́ ẹ̀mí mímọ́ ṣẹ́rí àwa kìrìsìtẹ́nì máa sọ kí ni kan mo ń ṣe tí àdúrà bá ti gbà mọ́ nǹkan tó kù ni pé kí àwọn bàbá wa ní Olúwa kàn máa fi àwọn oríṣiríṣi àfikún kan fi kún àdúrà ògbàmọ́ ló fà á àdúrà ògbàmọ́ ni nígbà tí Bíbélì sọ pé ní orúkọ Jésù ni kí ẹ máa gbàdúrà Jésù sọ pé ó ní tẹ́ bá ṣe ẹni ẹ béèrè ní orúkọ mi ó ní bàbá máa ṣe náà kì í ṣẹ́rí ìyanu tó ń bẹ̀ ni pé kí ló wá bàrẹ̀ ká máa dárúkọ ẹ̀ mímọ́ o èmi á sọ fún wa wípé ìdí tí Ọlọ́run fi fẹ́ràn
Mósè dénú òun ni wípé nígbà tí Ọlọ́run fún ní gbogbo iṣẹ́ tó máa ṣe pátá pé wàá kọ́ kínní wàá kọ́ ilé wàá kọ́lé bẹ́ẹ̀ sọ pé and Moses did everything according to pattern. Gbogbo àwọn tí ẹ bá wo Dáfídì náà òun náà ní ẹ̀bùn yẹn ohun tí a bá ní kó ṣe báyìí òun ló máa ṣe. Ẹ wo ọba Sọ́ọ̀lù kí ló tó wọn fi kọ́ ṣé kò lọ sí Amálẹ́kì ni ṣé kò pa ẹgbẹgbẹ̀rún ó pa ẹgbẹgbẹ̀rún àwọn ènìyàn ṣùgbọ́n bí ẹ sọ pé ó dá ọba abẹ̀ sí excuse me ó dá ọba Amálẹ́kì ó dá sí ó ẹ̀ṣẹ̀ nìyẹn Ọlọ́run dẹ̀ reject ó reject rẹ̀. Mo gbàdúrà Ọlọ́run ní kọ́ ẹ tọmọtọmọ lórúkọ Jésù Kristi. Ohun tó Ọlọ́run ti bẹ̀rẹ̀ sọ fún ọ ni pé àti ìwọ àti èmi ká béèrè ní orúkọ Jésù. It is not too hard to do. Kò nira o ní tèmi tó tiẹ̀ rọrùn nígbà ìwọ orúkọ Jésù mo ti gbàdúrà nìyẹn. Ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ náà wọ́n ṣàfẹ́ dárúkọ ẹ̀mí mọ́ wẹ́ nínú àdúrà máa ń gbọ́ ọ̀pọ̀lọpọ̀ àdúrà orúkọ mo gbàdúrà lórúkọ ti bàbá mo gbà lórúkọ ti ọmọ mo gbà lórúkọ ti ẹ̀mọ́ ìyún náà dà ìyẹn tẹ̀ sí dà ètí mọ́ mi tẹ̀ wá ìbéèrè wọn dẹ̀ sí dà o torí àṣírí àwọn torí àṣírí àwọn kan tó jẹ́ pé nígbà tó máa ní gbọ́ àdúrà Jésù Olúwa wa ẹ máa gbọ́ ìjọ ẹ̀kọ́ tó kọ́ wọn nìyẹn o wọ́n ní àmín 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 lórúkọ Jésù fáyà ẹlòmíì àti sọ pé confam abẹ́rẹ́ gbogbo àwọn kan bá wọn yẹn torí pé àdúrà ò gbà mọ́ ni àdúrà ò gbà mọ́ tálọ̀ ìbàdàn ti gbà mọ́ a máa wọ oríṣiríṣi àdìtú a máa fi kún bóyá tá a bá ti fi kún bóyá Ọlọ́run lè gbọ́ ṣùgbọ́n ní tèmi o orúkọ Jésù tó fún mi o sọ bẹ́ẹ̀ fúnra ẹ mo ní tèmi o orúkọ Jésù o ti tó fún mi orúkọ Jésù wọn ti bẹ́ẹ̀ ni kí n máa fi gbàdúrà yẹn o lè fi gbàdúrà o mo fẹ́ kí wọn náà kó maintain ẹ̀ kó wá òwe ní orúkọ Jésù jẹ́ fún ọ mo gbàdúrà lónìí orúkọ Jésù jẹ́ fún wa ẹ jẹ́ ká lọ wo ìbéèrè kẹrin mọ́mí wa kan ló béèrè láti orílẹ̀-èdè Britain ìbéèrè wọn náà ti lọ báyìí sọ fún àwọn onímì ẹ̀dítì ìbéèrè kankan mi ẹ̀dítì wọ́n ní good evening sir the mercy rain yesterday was another dimension sir I searched for episode 53 all morning sir but finally listened to it this evening my question sir is where did all this speaking in tongues comes from? Wọ́n tún wá débi kan ní are we Pentecostal not deceiving ourselves? Ẹ̀rí wọ́n tún fi Yorùbá sí wọ́n ní are we Pentecostal not deceiving ourselves báyìí àfi kí Jésù mú wa délé sà ó ga o I have listened to the broadcast almost 5 times but ṣe ló dàbí pé mi ò ka book of Acts rí thank you so much for this wonderful revelation sir more grace sir. Well wọ́n béèrè àwọn ìbéèrè wọn ṣẹ́rí àwọn ìbéèrè yẹn mo fi ìbéèrè fún àwọn ìbéèrè wa nítorí pé mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ìbéèrè tí ọ̀pọ̀lọpọ̀ èyí tó pọ̀ jù gan ó jọmọ́ ìbéèrè tó pọ̀ jù ní pé kí ló ẹlòmíà ní kí ló dé tí mo fi ń lọ ṣọ́ọ̀ṣì tí pásọ̀ mi ò tiẹ̀ sọ kínní yìí kí ló dé tí àfi ka ilé tí bínú báìbù ló ṣáà wà mo á rí i pé àwọn yẹn kò sí nǹkan tó kàn mí púpọ̀ nípa pásọ̀ ẹnikẹ́ni tàbí ìjọ kíjọ torí pé ó yẹ kẹ́ ti mọ̀ pé lórí ètò ohun àánú àti òjò àánú ẹ̀mí Ọlọ́run nǹkan iṣẹ́ tẹ̀mí Ọlọ́run fi fún wa sọ pé ká lọ máa tàbùkù ẹnikẹ́ni tàbí pé ká ṣùgbọ́n Ọlọ́run ní àwọn ọmọ òun kí a tú wọn sílẹ̀ so àwọn ọmọ Ọlọ́run òun ni à ń fi ọ̀rọ̀ Ọlọ́run túlẹ̀ ìyókù sí nǹkan tó kàn wá ọwọ́ Ọlọ́run ni ìyókù wà torí pé mi ò sí mbẹ̀ nígbà tí Ọlọ́run pé lágbájá mi ò sí mbẹ̀ nígbà tí Ọlọ́run pé tàmẹ̀dù ṣùgbọ́n Ọlọ́run tẹ̀ wá rán mi sí pásọ̀ kankan Ọlọ́run mi sí àwọn ọmọ Ọlọ́run ẹ̀yìn òdí ẹ̀ ní àfi tí mi ṣe mú àwọn ìbéèrè wọ̀nyẹn gbọ́ ṣùgbọ́n mo rí pé lẹ́yìn ó máa ran àwọn ẹ̀rọ láti dáhùn ìbéèrè wọn ẹ wò ó mọ́mì ẹ jẹ́ kí n sòtọ́ fún yín deception tí àwọn Yorùbá ń pè ní ẹ̀tàn ṣẹ́rí ó jẹ́ irinṣẹ́ tó ní agbára in fact deception is the biggest tools in the hand of Satan tó máa ń wá irinṣẹ́ Sátánì tó wúwo jù tó ní agbára jù tó dẹ̀ fi ń kó ọ̀gọ̀rọ̀ lọ sí ọ̀run àpáàdì deception ni ẹ̀tàn àbúrò ẹ̀ ni a máa ń pè ní hypocrisy àgàbàgebè ṣẹ́rí deception yìí tí èèyàn bá pẹ́ nínú deception ẹ̀yìn tí èèyàn bá ti pẹ́ jù nínú deception bẹ́ẹ̀ lọ́sẹ̀ máa wọnú deception lọ ó dàbí ẹ̀rẹ̀ ní deception ẹ̀yẹ pé ẹ̀tàn ó dàbí ẹ̀rẹ̀ ní òṣèlú àwọn ọmú jẹ òṣèlú níjọ́ kejì ọmú jẹ òṣèlú níjọ́ kẹta ọmú jẹ wà á máa continue láti máa ṣe awádé stage kan wà á kú gbà kámú deception ni praise the Lord so olùdẹ̀ wa pọ̀ ju ẹ wò tẹ́bátẹ́bá ti rí àgbékalẹ̀ ìjọ nígbà míì pàápàá tó bá jọmọ́ ọ̀rọ̀ ìfèdèfọ̀ àbí ẹ̀mí mọ́ máa wò wípé pásítọ̀ ṣé o mọ̀ wípé òun ta àwọn èèyàn báyìí ṣé o mọ̀ wípé ìwọ gan ní ẹ̀mí mọ́ pé o kàn kírètì ọ̀rọ̀ yẹn lẹ́nu ni
ẹ̀rí àwọn mọ́mì kẹ́mi àti wọn jọ ń sọ̀rọ̀ lọ́sàn yìí wọ́n ní ètò tẹ̀ máa yà wọ́n lẹ́nu jù ní pé pásítọ̀ ìjọ wọ́n ní nǹkan tó ń sọ èyí tó sọ lẹ́nu gangan òun ni gbogbo àwọn yòókù náà ń sọ lẹ́nu tí wọ́n lọ kọ́ bó ṣe ní gẹ́lẹ́ náà nìyẹn bí wọ́n fi síra wọn lẹ́nu ní ẹ̀rí bíbélì sọ pé ẹ̀mí ló máa fún wa ní èdè wọ́n ní bí orí ọ̀fẹ́ oníkálùkù bá ṣe tó ẹ̀mí á dẹ̀ fún yín ní èdè rẹ̀ ọlọ́run á gbà wá ẹ bá mi ṣàmì mo ní ọlọ́run á gbà wá àwa kìrìsìtẹ́nì ọlọ́run á gbà wá ó ṣeé ṣe fún láti gbà wá ṣáàrí ìbéèrè kan wà tí wọ́n tún béèrè wọ́n béèrè pé níbo wọ́n ní where did all this speaking in tongues come from mọ́mì mi ò mọ̀ answer mi nìyẹn o ó jẹ́ ìbéèrè àkọ́kọ́ tí mi mọ̀ dáhùn ibo ni àwọn ìfèrèfò àgàmọ́ra tá wáyé lónìí ibo ló ti wá èmi ò mọ̀ mi ò mọ̀ ibi tí wọ́n ti rí but definitely it is not of God bẹ́ẹ̀ ni mo wí fún wa wò ó mà tí èèyàn bá ní ẹ̀mí ọlọ́run kò sẹ́ni tó máa sọ fún pé ó ní ẹ̀mí kò sẹ́ni tí ò ní mọ̀ pé ó ní ẹ̀mí òun kan kó máa sọ fún pé kò ní sọ fún pé ó ní ẹ̀mí ọlọ́run ẹ̀rí àwọn ènìyàn ó ti tó láti mọ̀ pé ẹni kì í ṣe ẹni àná ó ti yí padà ṣùgbọ́n lẹ́ni religionist ní gbogbo wa láti lọ church báyìí àti ẹ̀sìn dúpẹ́ lọ́wọ́ àwọn church pé wọn ò fi tí wọ́n bò ṣìkárí mi náà lọ ṣe art àwọn ti ẹ̀sìn try ṣebí àwọn ti ní platform ṣìkárí mi wọ́n dẹ̀ operate ṣìkárí mi wọn lọ ẹ̀rí gèlè yáyáyá ní àwọn tó bá ti ní wọ́n á oppress àwọn tí ò ní àwọn testimony tí ò make sense mo lọ worship in church kan mo sọ pásítọ̀ ẹ̀mú ní if you continue this testimony I won't come and minister in your church again madam yẹn jáde gèlè ẹ̀ ó tó gèlè èèyàn mẹ́jọ tí wọ́n lẹ̀ papọ̀ ó ní ẹ̀gbọ́n ó kàn sọ̀rọ̀ ti gbéraga mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run wípé now all my enemies are in trouble they are in trouble mo rántí time kan tí ò sówó lọ́wọ́ mi but now mo ti hit ẹ̀ mo ti hammer nǹkan pé ilé dèrèdè wò lélẹ̀ o ti hit ẹ̀ o ti hammer dẹ́nu àwọn oppressor dáràn kọ́lọ́run kó gbà wá ṣùgbọ́n a ti gbọ́ta àwọn yẹn ìwá ni àwọn tó wá pé àwa ni ẹlẹ́mìí àwa gba Ọlọ́run gbọ́ àwa mọ nǹkan tá à ń ṣe tí mo dẹ̀ mọ nǹkan tí wọ́n ń ṣe ẹ̀tàn lẹ́yìn ìsìn náà nǹkan lẹ́yìn ìwọ náà mọ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú chọ́ọ̀chì yín ìwọ náà farabalẹ̀ wo nǹkan tó ń ṣẹlẹ̀ nínú chọ́ọ̀chì wọn pé tẹ́mi Ọlọ́run wọn bọ́ wọn bẹ́ẹ̀ kò lè bá dáa hàn ọmọ ìka sọ wa jẹ́ ṣùgbọ́n ẹ jẹ́ ká tẹ̀síwájú ká má di pé bóyá a waste time ní orí ìbéèrè kan ìbéèrè wa ó kù bí mẹ́rin kọ́lọ̀ jẹ́ ká lè parí ẹ̀ dáàdi wa kan béèrè láti orílẹ̀-èdè Britain ṣe rí ìbéèrè wọn yìí ó wá pọ̀ mo wo ìbéèrè yẹn ń lọ bí mẹ́fà ní ìbéèrè wọn tó wà máa dáhùn ní kíákíá ìbéèrè àkọ́kọ́ tí wọ́n béèrè ni wípé wọ́n ní what is the sin against the Holy Spirit mo sọ kí nìyẹn fún wa tipẹ́ pé ṣe rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí àwọn bàbá wa nínú Olúwa tí wọ́n ń kọ́ wa tí a ò bá lọ wò ní Bíbélì a máa ṣìnà pátápátá mo lè gbàdúrà wò ní ṣìnà gbogbo ẹ̀ṣẹ̀ ló ní Ọlọ́run máa dáríjì àti ẹ̀ṣẹ̀ sí ẹ̀mí mímọ́ mo ti mọ̀ pé wà ní pàṣẹ sáà tó gbé bẹ́ẹ̀ ni a máa wo Bíbélì ohun tó fà á tó fi gbàgbọ́ ọ̀rọ̀ tó sọ ni pé ìwọ kò farabalẹ̀ ka Bíbélì ò ní ibi mẹ́ta láti rí nínú gospel Matthew, Mark and Luke ni Jésù wọn àmẹ́ta rìkọ́ọ̀dù ẹ̀ jẹ́ ká lọ sáré ka ìkàtí Bíbélì sọmọ ẹ̀ nínú ìwé Matthew orí kejìlá ẹsẹ̀ ìkọkànléníọgbọ̀n Matthew chapter 12 verse 31 ibi tí wọ́n ń kóòtù nìyẹn tí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá wa nínú Olúwa tí wọ́n máa kóòtù fún wa Matthew 12:31 ló wà ìwọ náà jẹ́ ká lọ fara balẹ̀ ká ìwọ náà yẹ kí Bíbélì sọ ní pé wọ́n ní nítorí náà ni mo wí fún yín Jésù ló ń sọ̀rọ̀ níbẹ̀ ó ní nítorí náà ni mo wí fún yín ó ní gbogbo irú ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ àti ọ̀rọ̀ òdì ni a ó dáríjì ènìyàn ṣe gbọ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́ òun ni a kì yóò dáríjì ènìyàn look at it very closely just look at it very closely gbogbo ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ àti ọ̀rọ̀ òdì òun ni a ó dáríjì ènìyàn Bíbélì ò sọ pé gbogbo ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ àti ọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́ kò ní ìdájì nùó nígbà tó ń sọ̀rọ̀ nípa ẹ̀mí mímọ́ Jésù ò dárúkọ ẹ̀ṣẹ̀ nígbà tó ń sọ ti ẹ̀mí mímọ́ jẹ́ ká tuntun kà nítorí náà ni mo wí fún yín gbogbo irú ẹ̀ṣẹ̀kẹ́ṣẹ̀ àti ọ̀rọ̀ òdì
ni a ó dáríjì ènìyàn ṣùgbọ́n ọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́ òun ni a kì yóò dáríjì ènìyàn. tó bá ṣẹ̀ mímọ́ Ọlọ́run á dáríjì ẹ́, ṣùgbọ́n ọ̀rọ̀ òdì blasphemy ẹ jẹ́ ká lọ kà ní òyìnbó ó ní therefore I say to you all manner of sin and blasphemy shall be forgiven unto men, but the blasphemy against the Holy Ghost shall not be forgiven unto men. Kì í ṣe ẹ̀ṣẹ̀ sí ẹ̀mí mímọ́ ni kò ní ìdáríjì, ọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́ ni kò ní ìdáríjì. Blasphemy kínákíná pè ní blasphemy, kínákíná pè ní blasphemy. Ẹ lọ wo ṣẹ́rí ibi tí mo kà yẹn tẹ́ bá tún tọ́gbà nígbà àlìkọ́lẹ̀ tẹ́ bá tún lọ wòwe Máàkù orí kẹta ẹsẹ̀ 28 àti 29 a máa rí the same thing náà ni. Tẹ́ bá lọ sínú ìwé Lúùkù 12 verse 10 a máa rí the same thing náà ni. Kí ni wọ́n pè ní blasphemy? Bí tá a ti máa rí àṣírí ọ̀túnmọ̀ blasphemy ẹsẹ̀ tó tẹ̀lé ni ẹ̀sẹ̀ tó tẹ̀lé o láti rí àṣírí yẹn. Jésù sọ pé ẹnikẹ́ni tí ó bá ń sọ̀rọ̀ òdì sí ọmọ ènìyàn a ó dáríjì í, ṣùgbọ́n ẹnikẹ́ni tí ó bá sọ ọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́ a kì yóò dáríjì í ní ayé yìí àti ní ayé tó ń bọ̀. Praise the Lord. Ohun tí Bíbélì ń sọ ń bẹ̀ yẹn ni wípé kéèyàn máa fi ẹ̀mí Ọlọ́run ṣe yẹ̀yẹ́. Gbọ́ o, wọ́n máa lo ọ̀rọ̀ èké sí ẹ o. Nígbà tẹ́lẹ̀ kan bá ṣe bẹ̀bẹ̀ ṣẹṣẹṣẹṣẹṣẹṣẹ wá ní ẹ̀fà ẹ̀rọ wá ní ọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́. Nǹkan tí Bíbélì sọkọ yẹn ń bẹ̀ yẹn o. Nǹkan yẹn kọ́ náà pè ní blasphemy. Yẹn kọ́ náà pè ní blasphemy. Ẹni yẹn ó dàbí ẹni tí ó kó gbẹ̀bàrí wá ní ẹ kó gbẹ̀bàrí sà yẹn wá ní òun bú mi ó kó gbẹ̀bàrí ó dẹ̀ fi hàn yẹn kọ́ ni wọ́n pè ní ọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́. Ìyẹn ni pé unbelief àìgbà ẹ̀mí Ọlọ́run gbọ́ kì í ṣe ẹ̀mí àgàmù rárá tó gbé bẹ́ẹ̀ sọ ká máa wádìí àwọn ẹ̀mí ẹ̀yìn o bóyá they are of God kì í ṣe ẹ̀ṣẹ̀ so ẹ̀tíkà torí ìbéèrè àwọn dáàdi wa yìí pọ̀ a ò lè dúró lé lóṣù mo fẹ́ kó farabalẹ̀ kábi tí mo dárúkọ yẹn wọn náà tún lọ kà ọ̀rọ̀ òdì sí ẹ̀mí mímọ́ òun ò ní ìdáríjì kì í ṣe ẹ̀ṣẹ̀ sí ẹ̀mí mímọ́ torí ẹ̀ṣẹ̀ sí ẹ̀mí mímọ́ ló máa sábà tẹnu mọ́. Wọ́n ní èkejì ni pé is it very true that Holy Spirit talk all the time about events in our society like a political figure will die, about our political system, sport, global disasters and more. Ṣẹ́ni Ọlọ́run àgbà wà lọ́wọ́ àwọn bàbá wa wọn. Ṣẹ́ni ẹlòmíràn kan tẹ̀kìlì bàbá wa náà bàbá wọn ni. Ẹ̀sà dáàdi wa ẹ̀mí mọ́ kì í ṣe talkative. Ẹ lọ wo Bíbélì dáadáa. Àìmọye àwọn wòlíì Ọlọ́run wọ́n á bèrè kíní kan lọ́wọ́ Ọlọ́run ẹ máa gbọ́ pé àwọn Ọlọ́run ò sì bá wòlíì yẹn sọ̀rọ̀ àti ní ọdún kíní kan ìjọba asọ́lùsì ni Ọlọ́run bá wòlíì kan sọ̀rọ̀ Ọlọ́run ò kì í ṣe ẹlẹ́jọ́ bíi tèmi tí mo bẹ sọ̀rọ̀ every week yìí ìwà tèmi tí mo pé dandan tó àjọ Friday àtúntò bẹ̀rẹ̀ náà nìyẹn irọ́ o ẹ̀mí mọ̀ kì í ṣe bẹ́ẹ̀. Ẹ gbọ́ bàbá wa Paul ni ó ní ẹ̀mú ìwà tó gbàdúrà pé kọ́lọ́run kó mú ìrora ayé òun kúrò. Kí ni Ọlọ́run sọ fún? Ó ní oore ọ̀fẹ́ mi tó fún ọ. Wò jẹ́ kí sọ níwọ̀n fún wa. Ṣé rí àwọn ìbéèrè kan wà tó máa bèèrè lọ́wọ́ Ọlọ́run tọ́lọ́run dẹ́ ló? Ìdí ẹ̀dẹ̀ ni wípé ó ti wà nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹni question tó bá bèèrè lọ́wọ́ Ọlọ́run tó bá ti wà nínú ọ̀rọ̀ rẹ̀ kò lè gbọ́ anything lẹ́nu ẹ̀mí rẹ̀. Kò tí sọ̀rọ̀ kan. Torí pé ìdí ẹ̀ ni pé ìbéèrè tó béèrè yẹn ìdáhùn ti wà nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ìkíní nìyẹn o. Ìkejì àwọn ìbéèrè kan wà tó tí ìránṣẹ́ Ọlọ́run lè bèèrè lọ́rọ̀ tọ́lọ́run tẹ̀lé dáná tó ti kọjá stage yẹn. Ṣùgbọ́n lónìí kọ́lọ́run kó ṣàánú wa wọ́n á ní Nàìjíríà máa gba World Cup ó máa ṣe pásọ̀ tó ń predict bọ́ọ̀lù ó yẹ kó lè dáadé iṣẹ́ ìbàjẹ́ ìbílẹ̀ wọ́n á sọ pé mo dẹ̀ sọ kí nǹkan fún wa pé ṣe rí àwọn prophetical song mo ní nǹkan tí mo kọ nípa ẹ̀ náà prophetical song ti wọ̀nyí ṣe rí ọ̀pọ̀lọpọ̀ wọn ìwọ gan fúnra ẹ̀ tó bá mọ event tó bá yẹ pé o like news bíi tèmi lójúmọ́ news yẹn mo wà current ìgbà mi ti máa rí àwọn bàbá wa kan náà wọ́n pé nítorí máa ṣẹlẹ̀ ní ọdún tó bọ̀ nílẹ̀ máa rẹ́rìn pé kí ló ń ṣe àwọn pípù wọ̀nyí èmi gan fúnra mi gan mo ti mọ̀ pé kí ní ìhà ṣẹlẹ̀ òkè jẹ́ kí n lo àpẹẹrẹ kan fún ẹ nígbà tí ẹnìkan bá lóun predict pé ní ọdún yìí ẹgbàdúrà fún gómìnà méjì kó má bàa kú that is probability ó lo probability nìyẹn probability ni pé we have 36 governors in Nigeria there is probability that we might hear some of them that are sick so tabali ti di kan nu wọn tó bá ti sick ibo lọkàn ẹ máa lọ bàbá
bàbá Sam Adéọ̀ṣun ó mà ti sọ pé gómìnà yẹn máa kú bóyá kú ẹ̀ ló ti dé those are probabilities nígbà tí 36 gómìnà tó fẹ́ jọba for a whole year a máa gbọ́ àìlera ìkan nínú wọn tàbí méjì nínú wọn ó ṣe ká tẹ̀lé tó máa kú nínú wọn ṣùgbọ́n ẹni tó bá fẹ́ prophesy adarúkọ ni the governor so of so state èmi Ọlọ́run ní kí n sọ fún ọ pé wà ẹ lọ́wọ́ àwọn tí Ọlọ́run ránṣẹ́ sí wọ́n lọ bá àwọn yẹn ní pé Ọlọ́run sọ pé kò palẹ̀ mọ́ ìpalẹ̀ gùn mọ́ ikú ti dé ṣùgbọ́n tí wọ́n bí wọ́n máa lo ọ̀sẹ̀ pé tí ò bá ṣẹ ọ̀rẹ́ sá tó bá di ìsẹ̀mbà ọdún ìsí January tó bọ̀ kò jẹ́ ká review àwọn prophecies wọn yẹn a máa ṣe òjò àánú fún wọn tó máa ti ready báyìí a máa gbé promise yẹn wá máa túmọ̀ nǹkan kan pé kì í ṣe ẹ̀mí Ọlọ́run ló ń sọ eléyìí probability ni wọ́n dáa ìgbà kan tí pásítọ̀ kan tó gbé iṣẹ́ kan fún mi bàtà sì ní àǹfààní láti máa ṣiṣẹ́ ara wa ẹni ó fẹ́ kí bó ṣe magazine so mo bá ṣe magazine yẹn magazine yẹn is full of prophecy even kò tẹ̀ ní pictures kò lẹ́nìtì ó dẹ̀ ní kí mo kọ biography state kọ̀ọ̀kan I did everything nígbà tí mo wá rí prophecy yẹn mo kọ̀ ẹ́ nìkan ah God wọ́n wá níjọ́ kan wà mo lọ gba balance mi lọ́wọ́ ẹ̀ ó wá ní mo ní my pastor business lélẹ́yìí o ní what are you telling me Pastor Adéọ̀ṣun what are you telling me these people are making millions every day won't I eat out of this thing gbogbo nǹkan tó wà bẹ probabilities ni ó dẹ̀ jẹun tó tọ́ tó nígbà tí ó máa tàwé yẹn gbàtọ́ bá fi December in fact ẹ bá rí church yẹn bóyá tóbi tó bó ṣe ó kọ mèremère because àwọn ẹ̀ náà ẹlẹ́tàn náà wọ́n tàn wọ́n náà ní sọ tábàlẹ̀ tó tàn wọ́n tó gbowó lọ́wọ́ wọn wẹ́ bóyá lọ́wọ́ abirisu bóyá lọ́wọ́ ní ibùsùn àwọn lójú ọmọ yẹn o abẹ́rẹ́ wọ́n mọ̀ àwọn tó ṣe sọ kínní yẹn mọ̀ yìí pé probabilities ni but kí ó lè yé èmi àti wọn dáadáa wo mo bẹ̀ẹ́ tó bá ti gbọ́ prophecy wọn ní December tàbí January tó ń send ẹ̀ sí wa ká wá máa mú one by one wà á rí pé probability wọ́n gan lè ṣe dáadáa tó bá mọ̀ nípa news dáadáa abẹ́rẹ́ ẹ jẹ́ ká bọ́ sí ìbéèrè wọn náà sì pọ̀ gan wọ́n ní is it the works of the Holy Spirit whereby most ministers of the gospel will say I was discussing with God all the time ẹ má jẹ́ ká tẹ̀ lọ síbí ẹ má jẹ́ ká lọ síbí ó wà disgusting láti máa gbọ́ tí ẹ bá ní ìbápàdé pẹ̀lú Ọlọ́run mọ́jú you will never be the same again kì í ṣe pé bóyá spiritual experience mo sọ physically balance mọ́ bẹ́ẹ̀ ni because you have entered into another realm wẹ̀ni tí Ọlọ́run ò bá sọ̀rọ̀ face to face bí mo ṣe ń wò ẹ̀ bó ṣe ń wò mí Ọlọ́run sọ fún Mósè pé òun á fọwọ́ bo àkọ̀yìn sí òun wá ṣe báyìí so òun á kọjá níwájú ẹ̀ ìgbéni sọ fún ẹ pé òun gánbà tó ń sọ̀kalẹ̀ ṣe ló fà tó bo ojú ẹ̀ torí pé ojú ẹ̀ ó ń tan iná sí àwọn èèyàn kò balance mu Ọlọ́run àbí Ọlọ́run wẹ̀ṣà bí o tún ní Ọlọ́run mi tí wọ́n ń sọ sọ̀tọ́ àgbẹ̀ Ọlọ́run Abraham Ọlọ́run Isaac ẹ̀rù bá bẹ̀rẹ̀ rù ẹ dákun tí ẹ bá rí thunderstorm bóyá ti experience ẹ̀ rí bóyá òjò rọ̀ arákùnrin sí sán léra kò sí bó ṣe láyà tó wà ní ìbá tí òjò bá bẹ̀rẹ̀ sí rọ̀ nígbà tí atẹ́gùn burúkú lágbára ọkùnrin ẹ̀rọ àgbànulé mo rántí ọjọ́ kan òjò rọ̀ ní àdúgbò wa nígbà tí ilẹ̀ mọ́tẹ́ bá wo àwọn èèyàn táwọn afẹ́ra wá ṣe yẹ̀yẹ́ àwọn èèyàn ń sọ bí tán sápamọ́ sí wọn pé Jésù ṣá Mùsùlùmí kan sọ bẹ́ẹ̀ aláàjì kan sọ bẹ́ẹ̀ pé òní Olúwa ò Jésù olóògbé tó sọ bẹ́ẹ̀ tábìlì ṣe yẹ̀yẹ́ Ọlọ́run là ń sọ yìí ó mà ṣe ṣẹ́rí in the event pé àwọn èèyàn wọ̀nyí wọ́n fẹ́ sọ àwọn di Ọlọ́run wọ́n wá sí kíni wọ́n wá dì mí níṣẹ́ Ọlọ́run ẹ̀yìn kó lè bá wọn dọ́gba àwọn fẹ́ ga bí Ọlọ́run bọ̀ tí wọ́n mọ̀ pé wọ́n fẹ́ dì mí níṣẹ́ Ọlọ́run kò lè ṣeé ṣe láti fa ògo Ọlọ́run wálẹ̀ abẹ́rẹ́ ohun tó lẹ́yìn fani ẹ̀tọ́ pé gbogbo ohun tó ṣẹlẹ̀ sí àwọn aláìgbàgbọ́ gbogbo ohun ṣẹlẹ̀ sáwa náà àwọn atápẹ́rẹ́ wọn ní kìrìsìtẹ́nì nǹkan tó ṣẹlẹ̀ sáwọn aláìgbàgbọ́ wọn forí ṣọpọ́n kìrìsìtẹ́nì náà forí ṣọpọ́n àwọn tí ò sin Ọlọ́run wọn jẹ́ aláìní bí èso ọmọ kìí ló ń ṣe aláìní tó máa tó ń wá lọ kò ní ṣe aláìní tó bá àwọn náà mọ̀ aláìní ẹ̀yẹ́ bá ti àtàrà wa jẹ́ ọmọ àìtí òkúrúkọ Jésù ni ó struggle àwọn kìrìsìtẹ́nì náà kí là ń ṣe nǹkan tó fa ni wípé we are out of the road out ẹ̀ sí ní agbègbè ibi tí ojú ọ̀nà wà mo sì gbàdúrà lónìí bí a ṣe ń wádìí ọ̀rọ̀ Ọlọ́run á dá ayé rẹ̀ padà sójú ọ̀nà àárín ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rí nípa àwọn ènìyàn tó yẹ pé ìgbé ayé wọn ti yàtọ̀ pátápátá wọ́n lè sọ fún wa gan ní ojoojúmọ́ mo gbàdúrà kì í ṣe ò ní jẹ́ spectator ibi tí wọ́n ti ń sọ èrí ìwọ fún ẹ̀ náà rí tiẹ̀ sọ láàrin olùkọ́ Jésù Kristi wọ́n tún sọ̀rọ̀ níbi wọ́n ní is it right for a minister of the gospel to always be referred to daddy or papa whereby members will be saying my daddy or my papa so and so
well ṣẹ́rí eléyìí yẹn kí answer fi ṣe yes or no. Ó ṣeé ṣe ká ní bàbá sí ọmọ nínú iṣẹ́ ìránṣẹ́ ó wà dáadáa. Tẹ́ bá wo Paul àti Timothy, ọmọ ni Paul ó ń pe Timothy, ọmọ ló ń pe Timothy. Ìdí ni pé kí ló lè sọ̀rọ̀ di bàbá, kí ló lè sọ̀rọ̀ di ọmọ nínú ìgbàgbọ́, òun náà ni pé nípasẹ̀ bàbá yẹn òun ló ṣe fi ayé ẹ̀ fún Jésù. Tó bá ní bàbá tó pé nípasẹ̀ ló ṣe fi ayé ẹ̀ fún Jésù, òun ló dẹ̀ nọ́tọ̀ ẹ tó fi di akọni nínú ìgbàgbọ́, ó lè pe ní bàbá ó free. Then atúmọ̀ ní àwọn sìnrò míì ẹlòmíì á kàn adopt the pastor as his father, bóyá orí ànímọ̀ kan nínú ayé pastor yẹn ó wá ní ẹ̀sà yìí ní bàbá mi, èyí ní láti òun èyí bàbá mi o, ọmọ wa wà lábẹ́ bíi mentor ó máa ń rí bẹ́ẹ̀ dáadáa bẹ́ẹ̀ ni. Èmi mọ̀ ibi tẹ́ èmi mọ irú béèrè tẹ́ ń béèrè tẹ́ wọ́n sọ ni pé ṣé wọ́n dáa fún pé an average pastor á pè ní bàbá á pè ní daddy. Well, it depends on your faith. Mi ò ní yes or no answer fún. It depends on your faith to that man you are calling your father. But kí ni kan mo ṣáà mọ̀ tó dájú ni pé tí pastor bájà tó bá ní kẹ́ ẹ máa pè mí ní bàbá tàbí kẹ́ ẹ máa pè ìyàwó mi ní mọ́mì, kò sí orí ọ̀fẹ́ nínú wọn nìyẹn, kò sí orí ọ̀fẹ́ kankan nínú ayé wọn nìyẹn. Tó wáyé pé system church yìí ló impose ẹ̀ lé ẹ lórí pé pastor ẹ òní bàbá, ìyàwó ẹ òní mọ́mì. Tó wáyé pé system church ló impose ẹ̀, kò sábà Ọlọ́run ni wọ́n force ẹ̀ lé ẹni. But àrí dáadáa tí a rí àwọn ètò adopt ìránṣẹ́ Ọlọ́run gẹ́gẹ́ bí daddy, my daddy in the Lord. Àrí dáadáa, ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe wá béèrè òun ni ó dàbí pé ó ti dàrú tòótọ́. Èmi náà I agree with you, ó ti dàrú gan. Mo mọ ọmọ kan tó yẹ pé ọmọ kékeré pátá ni. Mo wá àwájọ pàdé ní ìlú kan, mo wá rí bó ṣe ń rìn. In fact bí ìgbà tí grandpa ẹ̀ rìn ló ṣe wá rìn, mo rí bó ṣe múra bí ìgbà tí bàbá àgbàlagbà ẹ tí mo sọ yìí mo fẹ́ gbà tó 20 ọdún lọ́wọ́ ẹ̀, díẹ̀ ló kù kò pé 20 ọdún tí mo gbà lọ́wọ́ ẹ̀. Ó ti wá di bàbá wa nìkan, kí ló ṣe ẹ́? Ó ní kò sí sáà, mo ní nǹkan ṣe ẹ́, kí ló ṣe tó wá níbi arúgbó báyìí kọ́ lè pè ní bàbá àbídáàdì mi ní àbálẹ̀ ò dá ni kí á ló àjọsìn ààrẹ lẹ́yìn ẹ̀ dúró padà báyìí. Mo ní ó máa ṣe wẹ́ àwọn tí bàbá wù náà wọ́n á wá request fún bàbá, ṣùgbọ́n answer ni pé àwọn kan adopt ìránṣẹ́ Ọlọ́run torí nǹkan tó ń rí lára wọn, yet àwọn kan wà jẹ́ pé ìránṣẹ́ Ọlọ́run ló nurture wọn from nobody to somebody. Wọ́n lè pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ní bàbá. Ká tẹ̀síwájú ìbéèrè wa, wọ́n ní why is it that prophecy for the new year always come by December or the first mo ti sọ fún wa ẹ̀sà eléyìí ẹ̀yin náà bàbá mi múra gbogbo àwọn prophecy káàkiri yẹn ẹ̀ máa kó wa á sọ fún yín pé eléyìí òfegè ni èmi gan mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ tó bá ti mọ news o lè predict news wàá mọ̀ dáadáa ó dàbí pásítọ̀ kan tó prophesy pé tí ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà báyìí tó bá wọlé pé nǹkan báyìí la máa ṣẹlẹ̀ mú ni are you stupid? ta ni o mọ̀ pé bàbá yẹn á kàn sọ tiẹ̀ ṣáá ni ó ní tó bá wọlé kò ní bọ̀wọ̀ fún ipò yẹn á máa sọ̀rọ̀ bálabàla ta ṣé yẹn nìdí Ọlọ́run láti fún wa Ọlọ́run aṣàánú wa dẹ̀ dáríjì wa blasphemy ti pọ̀ jù. Yes, ẹ jẹ́ ká ka ìbéèrè wọn tó gbẹ̀yìn àkókò tí ń lọ. Is it true that some had gone to heaven and hell and some people they knew in both and were reporting what led them to various axes? Ọlọ́run adarí ti gbogbo wa. Mo rántí nígbà tí mo wà lápẹ̀rẹ̀ chọ́ọ̀chì kan nǹkan tó fi kún nìyẹn lónìí dòní nǹkan tó fi kún nìyẹn ṣùgbọ́n dòní nǹkan tó fi ní problem náà nìyẹn. Ìgbà tó máa bẹ̀rẹ̀ báyìí lẹ́yìn gbọ́ pé gbàdìgẹ́ ẹ wá wo ẹni tó lọ sí ọ̀run àpáàdì tó dé ẹ wá wo ẹni tó wà ní ibojì tó jáde fúnra ẹ̀ láti inú ibojì ẹ wá wo ẹyin nǹkan tí wọ́n fi kún chọ́ọ̀chì nìyẹn irú bìtìbìtì nítorí gbogbo lọ náà kún chọ́ọ̀chì yẹn ni pé ẹlòmíì tún ní bẹ́tà ìran tó fẹ́ fún wọn ṣùgbọ́n sà irọ́ ni bẹ́ẹ̀ sọ pé kò sí ọgbọ́n kò sí ète ní ìsàkú tí ìwọ ń lọ kò tí ì sí àjíǹde òkú kò tí ì sí èèyàn lè go in trance yẹ bẹ́ẹ̀ ni tẹ́ẹ̀ bá wọn conscious ẹ̀mí ẹ̀ ń rìn káàkiri ni ẹ̀mí ẹ̀ ń ṣe lot of things nínú ìyẹn tẹ́ẹ̀ bá wá bóyá accident ó wá come back ó wá sọ àwọn kan tó rí ó máa ìyẹn possible mọ̀kẹ́ni kan lọ sókún lọ sí ọ̀run àpáàdì. Jésù tó sọ ìtàn Lásárù àti ọlọ́rọ̀ ìtàn ní it never happened. In fact ẹ̀kọ́ kan tó yẹ ká rí kọ́ nínú ìtàn yẹn ni wípé ọlọ́rọ̀ ló fẹ́ padà láti sọ fún ìdílé wọn pé there is hell o ẹ ṣe báyìí o ṣé wọ́n fún láyè kó wá láyé ẹnìkan ò lè cross dimension ìyẹn kó tó padà sí dimension tiwa kò ṣeé ṣe má ṣe o
ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ ìtàn la máa ń gbọ́n wá ní òkú kan jí ní mọ́ṣúárì wọ́n sọ ńgbà kan wọ́n gbé kò yẹ ládùúgbò wa òjì òkú máa di mọ́ṣúárì wọn ni kí ló kàn ṣe ẹ̀yìn yẹn wọn òkú jí ní mọ́ṣúárì state government àdẹ̀rí gbọ́ nínú rédíò àdẹ̀rí gbọ́ nínú tẹlifíṣọ̀n àká nínú pépà òkú sì jí ní mọ́ṣúárì ìjọba ẹnìkan ní òótọ́ mà ní mú tí ó yẹ kó o sọ pé òótọ́ mà ní ṣe kò yẹ kó o rí sí pé kò ṣeé ṣe ká má rí gbọ́ ni ó ní social media náà sọ mi ìtàn social media ẹ̀yin oní social media okun o ní ìlú ìyá mi wá ní okun o mo kí yẹn kú okun yẹ̀rì anytime tí ìbá ṣe iṣẹ́ ìránṣẹ́ mi ò like social media ẹ má bínú ẹ̀yin social media people kò sí géènì kan tí mo rí much ẹ̀yin ìdí ni pé pàápàá ṣẹ́ ayé WhatsApp tí wọ́n dá ogun ẹ̀rú àti ẹ̀gbọ́n ìgbà Facebook àti Twitter ẹ̀yin tí ò bá mọ̀ kankan dáadáa kò lè lọ Twitter kò lè yé Facebook náà rẹ̀ kó wà ṣe díẹ̀ ṣùgbọ́n ṣe rí WhatsApp ẹjọ́ bàtà mọ̀ sọ mọ́ mi kan ẹ̀pẹ́ ṣọ́ọ̀ṣì kan o kọ́ ọ̀bísítù ògiri kan mo ní irọ́ ni ẹ̀ka sítórì yẹn ni tẹ́ ẹ bá kà á ẹni tó kọ sórí yẹn fi ṣọ́ọ̀ṣì yẹn ṣe yẹ̀yẹ́ ni wọ́n pè ní satire tẹ́ bá jẹ́ pé ṣe literature ẹ̀ pé àwọn writer kan àtàwọn pè ní satire ni ẹ̀mẹ̀tẹ́ mi fún mọ̀ nígbà tí mo ti wá pé wọ́n ní ó ní 300 seater bed kò possible yẹn ni pé ibi nǹkan tí wọ́n kọ́ yẹn á jẹ́ times 30 UCH Ìbàdàn ẹ̀ lè ṣe ìṣìrísà tẹ́ ẹ bá dé UCH rí ẹ mọ̀ pé kò possible UCH is about 1,000 bed hospital wọ́n ní ẹ̀rọ ṣọ́ọ̀ṣì kan kọ́ta mo ní irọ́ ni mo sọ fún yàrá mo ní irọ́ ni kíní bàtà máa wá lọ tá máa wá bọ̀ kì í ṣe hospital ni wọ́n kọ́ ṣọ́ọ̀ṣì wọn ẹni wọn fi wọ́n ṣe ẹ̀yẹ ó wá lọ ṣọ́ọ̀ṣì pé 300 seater church ni ó wá ní 300 seater kíní kan ní bọ̀ àwọn mo ráwọn ètò bẹ́ẹ̀ sí ṣàdúrà àdàbò pásítọ̀ yẹn o àdàbò ṣọ́ọ̀ṣì yẹn o nǹkan tí wọn ò verify social media people kì í verify anything tẹ́bá kan ti gbẹ́ kó wọ́n kọ́ kíní kan pé ẹ máa jẹ súyà kí àwọn ẹlòmíràn àti gbé àti ìpòsí ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn so tọ́mà ti ń sọ̀rọ̀ nípa ìkíní kan ṣẹlẹ̀ níbi kan lánàá ìkíní kan ṣẹlẹ̀ níbi kan jẹ̀ta tó o bá ti verify kò make sense àwọn sọ́ọ̀rì mi wà tó wà nínú contemporary newspaper àjọ tó yẹ pé at the end of the day wọ́n á ní retraction ká tó wá sọ social media pé ẹnìkan lè jí á lè sọ blasphemy everybody á dẹ̀ máa polongo ẹ̀ ẹjọ́ mẹ́ta wọn náà ti rí pásítọ̀ kan tó bọ́ pátá lórí pulpit arákùnrin wa kan ìgbà tí a sọ fún wọn lọ́nà àmà research fún wa wọ́n rí pé inú tíátà ní Ghana film òní sin yẹn wà sin nínú tíátà but àìmọye nǹkan tá a ti gbọ́ pé ó ga ìbúlá yìí ń lọ kíní kan we don't care to verify ẹ má bínú pé mo tún gbé ọ̀rọ̀ yẹn wọ ìbéèrè tí àwọn dáàdi wa tí wọ́n béèrè so trans ó wà ó dáadáa tẹ́ ẹ bá wà conscious ṣùgbọ́n ẹnìkan lọ ọ̀run àpáàdì ó lọ sí ọ̀run ó ṣe kíní kan àtúntò báyìí pé wọ́n ṣẹ̀fẹ̀ tó kọ́ lókun kò lè happen tó bí bẹ́ẹ̀ sọ pé kò sí ìrántí kò sí ètè ní ìsàkó tí ìwọ ń lọ àjíǹde òkú ò tí ì ṣẹlẹ̀ ẹni ká lo ìbéèrè kẹfà mọ́mí wa kan béèrè ìbéèrè àsìkò ti lọ wọ́n ní also I do speak in tongues does that mean that I should stop speaking in tongues but it come without the reason that it come without being able to control it sir tó wáyé pé kì í ṣe fake tó wáyé pé ẹ ní ẹ̀bùn yẹn lóòótọ́ why stop can you even stop so I don't know why there be been yẹn ma tó wáyé pé ẹ ní ẹ̀mí fi èdè fọ ẹ̀bùn ní Ọlọ́run ti fún ilé ẹ̀bùn yẹn nìyẹn so you cannot even stop ọ̀nà tẹ́ ẹ lè fi stop náà ni pé kẹ́ ẹ tẹra mọ́ ẹ̀ṣẹ̀ mo sì gbàdúrà tó máa wọnú ayé yín tẹ́ máa bẹ̀rẹ̀ sí tẹra mọ́ ẹ̀ṣẹ̀ Ọlọ́run jẹ́ kó dé báyìí lórúkọ Jésù Kristi so nǹkan tí ẹ kàn lè ṣe láti develop ẹ̀kẹ́ lè control ẹ̀ ni pé kẹ́ tó wá béèrè secondary ẹ̀bùn míì tó jọmọ́ yẹn náà ni pé ẹ̀bùn tẹ́lẹ̀ lè fi túmọ̀ èdè ẹ̀bùn kan wà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ fi túmọ̀ èdè tẹ́ bá ti di pé ẹ̀fẹ́ lè fọ́ tẹ́ bá ti wá ní ẹ̀mí ẹ̀bùn tẹ́lẹ̀ fi túmọ̀ èdè àjẹ́ pé 2 yín gé 4 ìbéèrè keje àwọn mọ́mí wa kan ní Island ni wọ́n béèrè ìbéèrè yẹn wọ́n ní kí ni ẹ̀ṣẹ̀ sí tí ènìyàn lè ṣẹ ẹ̀mí mọ́ òun ni a ti sọ yẹn blasphemy ni òun ni wọ́n ní mi ò kọ ìbéèrè nítorí ìyẹn nítorí ìbéèrè kejì tó jẹ mọ́ ìbéèrè wọn ni wọ́n ní some Muslims are fighting and a Christian came in and the Muslim was abusing the Christian and he should shut up that the Bible is it has a two tongue say the truth and lie. For example, he said that Judas betrayed Jesus and later in another book Jesus said that he allowed himself to be captured. We say which is which?
there are a lot of controversy in your religion ẹ̀yin náà bá wọ ọ̀rọ̀ yẹn ẹ̀yin náà rí pé kò make sense mọ́mí wa nǹkan tí ẹ rí yẹn ìrírí tẹ rí yẹn kò make sense irú arákùnrin yẹn àbí arábìnrin tí ẹni wọ́n ń jà yẹn ó lè jẹ́ ó kárí anga ẹ̀ ó gbé lé orí Christian religion ni torí nǹkan tó wà ní pé àwọn méjì ń jà Christian wà lọ́bẹ̀ pé ẹ má jà mọ́ ló wà ní ẹgbẹ́ ní sọ́run Christian ìrànwọ́ ẹ rí i pé n tó ń ṣe ló dọ́gbọ́n sọ fún yín yẹn ṣùgbọ́n tẹ́ bá wo kíní yẹn dáadáa ẹ rí i pé kò sí controversy ló bẹ́ẹ̀lì excuse me ohun tí bẹ́ẹ̀lì sọ bẹ́ẹ̀ ni pé Judas ló fi Jésù hàn Jésù sọ mí kan bẹ́ẹ̀ ní tòótọ́ tí ò bá jọ̀wọ́ ara ẹ̀ kò tẹ́ bá rántí Jésù sọ bá ọmọ yẹn oníṣẹ́ òun lágbára ni láti gba religion kó destroy gbogbo ó lágbára ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n ó jọ̀wọ́ ara ẹ̀ so the same thing ni Judas fi hàn ṣùgbọ́n tí ò bá jọ̀wọ́ ara ẹ̀ kò ní ṣiṣẹ́ nǹkan tí ìbéèrè so mi ò tiẹ̀ rí nǹkan kan tó yẹ kó tó jọmọ́ ìbéèrè níbẹ̀ torí pé ó máa rí bẹ́ẹ̀ dáadáa àwọn òbí kan wà tó máa ń lo ìbéèrè tó bá yá a máa ṣẹ́ lórí àwọn òbí tó ń pè ní controversy lórí ìbéèrè táwa kọ̀ọ̀pì ẹ̀wọ̀n náà rí pé kò sí controversy ẹ̀yìn o gbọ́dọ̀ ní open mind tó bá study Bible o gbọ́dọ̀ fọkàn sí pé dandan nǹkan báyìí no jẹ́ kí Ọlọ́run kó túmọ̀ ọ̀rọ̀ ẹ̀ wà á rí pé the word of God will always come alive ẹ jẹ́ ká sáré wo ìbéèrè tó gbẹ̀yìn ìbéèrè náà sọ pé látọ̀dọ̀ brother wa ní Bahrain ó ní you said there is no monopoly of God's spirits does that mean that pastors are no longer have a place in the scheme of things ẹ dàpọ̀ ẹ má bínú dà pé ìkọ́ díẹ̀ wọ́n sọ pé wọ́n ní ẹ sọ pé kò sí pé ẹnìkan ló gbẹ̀mí ẹ̀mí Ọlọ́run lù pé ẹ̀mí Ọlọ́run wà ẹ jẹ́ ká lọ wò ó Bíbélì ẹ wo bọ̀dá láti bàrí aṣọ ìkéde tẹ̀mílẹ̀ ti fàyà ẹ gbàgbọ́ sọ fún aṣọ ìkéde tẹ̀mílẹ̀ ti fàyà kò sí bójúbójú mi kankan mọ́ ẹ̀yin fúnra yín báyìí ẹ lè kúnlẹ̀ síbikíbi ẹ lè bá Ọlọ́run yín sọ̀rọ̀ tẹ bá ráàyè sà ẹ lọ ka ìwé Jóẹ́lì orí kejì ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n àti ẹsẹ̀ kọkàndínlọ́gbọ̀n Joel chapter 2 verse 28 and verse 29 ẹ̀rí prophecy Ọlọ́run fún ìran wa yìí níbẹ̀ àwọn tí Ọlọ́run sọ pé wọ́n á dẹ ẹ̀mí ẹ̀lú àwọn tí Ọlọ́run sọ pé a máa lálàá àwọn tí Ọlọ́run sọ pé a máa ríran àwọn tí Ọlọ́run sọ pé a máa sọ̀sọ̀ tẹ́lẹ̀ ẹ̀yin náà máa rí ẹ̀rí pé kò sọ pé pásọ̀ nìkan ló máa ṣe ṣùgbọ́n tẹ bá wo ojú kí wá ló ṣe àwọn pásọ̀ mo sọ bí ẹ̀mejì mẹ́ta rí mo sọ pé ṣẹlá dàbí tour guide ẹ̀yìn bí gbàtà fẹ́ rìn ìrìn àjò àwa dé ìlú yẹn àmọ́lẹ̀ ẹ̀yìn tour guide wá sọ pé bíbá ni àwọn ẹ̀yin tẹ́ ti lọ sí Israel ọ̀rọ̀ mi máa yé yín dáadáa ẹ̀yin tẹ́ ti lọ ṣe vacation tó ẹ pé ẹ bá àwọn vacation package lẹ bá lọ ẹ rí i pé àwọn kan ló mú yín mọ̀nà báyìí iṣẹ́ pastor nìyẹn tẹ bá fẹ́ mọ̀ ẹ rí inú ìwé Éfésù orí kẹrin ẹ ká sáré lọ wò ó kátó gbàdúrà kátó rándọ̀ ìwé Éfésù orí kẹrin ibi tíṣẹ́ wá wà nìyẹn ẹ dákun ẹ bá mi sáré ṣì kẹ bá mi kọ sílẹ̀ tẹ bá dé ibi ìwé Éfésù orí kẹrin yẹn ẹsẹ̀ kọkànlá sí ẹsẹ̀ kẹẹ̀ẹ́dógún Ephesians chapter 4 from verse 11 to verse 15 èyí náà rí ó sọ pé ó ní Ephesians chapter 4 from verse 11 to verse 15 ó ní ó sì ti fi àwọn kan fúnni bí apostoli àti àwọn mìíràn bíi wòlíì àti àwọn mìíràn bíi evangelist àti àwọn mìíràn bíi olùṣọ́ àgùntàn àti olùkọ́ni ẹni àwọn ọ́fíìsì márùn yẹn nìyẹn ó wá ní kí wá ní iṣẹ́ wọn ní ẹsẹ̀ tẹ̀lé ẹsẹ̀ kejì lọ́ní fún àṣepé àwọn ènìyàn mímọ́ fún iṣẹ́ ìránṣẹ́ fún ìmúdàgbà ara Kristi iṣẹ́ ní mẹ́tẹ̀ẹ̀ta bẹ́ẹ̀ fún àṣepé àwọn ènìyàn mímọ́ ìyẹn ni pé nígbà tí yẹn bá gba Jésù lólúwa tó lùgbà láì o tí dé ibi tí o yẹ kó dé o ti ń dàgbà sí nìyẹn àwọn ọ́fíìsì wọ̀nyí iṣẹ́ àwọn pásọ̀ wọ̀nyí láti ràn ẹ́ lọ́wọ́ láti máa dàgbà sí lọ iṣẹ́ wa nìyẹn iṣẹ́ wa òun náà ni pé láti ṣe iṣẹ́ ìránṣẹ́ fún wa ẹ̀yin to be of a service fún wa ẹ̀yin tó bẹ àyíṣà kínní mo gbàdúrà lè ṣe ìka ẹ̀kọ́ yé mi ẹ̀dùn ẹ bá mi pípọ̀ nú àdúrà fún nǹkan báyìí iṣẹ́ wa nìyẹn ẹ̀yin kì í ṣiṣẹ́ wa ni pé ká fi orí ẹ̀ sábẹ́ kì í ṣe iṣẹ́ wa kọ́ ni ká fa yí ẹ̀ sábẹ́ iṣẹ́ wa kọ́ ni ká máa wá oríṣi ìran àgàmọ́ láti dì ẹ́ mọ́lẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìjọba gbogbo tó bá ti pẹ́ nìkan ti fẹ́ máa ta kàn gbọ́dọ̀ tajìgírí báyìí wọ́n á dọ́gbọ́n fà sábẹ́ wọ́n á fún lóye ẹ̀yìn tó bá dẹ̀ ti jóye ní ṣọ́ọ̀ṣì ó tán òòlọ́bì kankan mọ́ nìyẹn wọ́n á dẹ̀ fi ayé tọ̀ wọ́n á fi polẹ̀ ayé àmà rìvásì ṣùgbọ́n òye ò jẹ́ kó rí pé ayé ò ti bọ́ mọ́ lọ́wọ́ ṣùgbọ́n mo gbàdúrà tábàdé nìkan tó fẹ́ fi ọ́ sábẹ́ lórúkọ Jésù Ọlọ́run tú ọ sílẹ̀ pátápátá lónìí lórúkọ Jésù Kristi ẹ já sáré gbàdúrà méjì yìí àdúrà yẹn jọra wọn ṣùgbọ́n ọ̀tọ̀ọ̀tọ̀ ni àdúrà àkọ́kọ́ ni pé wàá sọ fún orúkọ Jésù wàá pe orúkọ Jésù wà ní Olúwa mú mi dàgbà nínú rẹ̀ ẹ wò ó tí ènìyàn bá dàgbà nínú Kristi ó tán
ó ti tán. Wọn bó ṣe ń jù báyìí wọn máa ju nǹkan wọn padà sí wọn pé rọ́ọ̀ bíbélì ò sọ bẹ́ẹ̀, bíbélì ò sọ bẹ́ẹ̀, torí pé òye tí múlẹ̀ bí ọ̀rọ̀ tí èmi àti mọ́mí kan sọ lónìí, mo ní wọ́n mọ̀, kò sí pásọ̀ tí ò mọ̀ wípé irọ́ ni mò ń pa, kò pọ́síbù. Ṣùgbọ́n tó wà bẹ́ẹ̀ ni wípé tí àwọn ènìyàn bá gba ìtúsílẹ̀, tí wọ́n bá ìyẹn ní pé báwọn náà ṣe gba ìtúsílẹ̀ tán bá ní òye ọ̀rọ̀ Ọlọ́run ní wọ́n ti mọ̀ pé àti purọ́ jẹun ó máa nira, àti purọ́ gbowó ó máa nira, àti dà wọ́n ṣìbáṣìbò ó máa nira. That is why tẹ́ bá lè fẹ́ báyé èèyàn jẹ́ ẹ yọ ìmọ̀ kóònù ayé ẹ̀. Ṣùgbọ́n lónìí tó bá lè gbàdúrà tó sì tẹ̀lé, ìwọ náà rí pé ìyàtọ̀ mi wá sọ fún Ọlọ́run pé Olúwa mú mi dàgbà nínú rẹ̀, mú mi dàgbà nínú ọ̀rọ̀ rẹ̀. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà fún ẹ̀yin, Olúwa mú wa dàgbà, Olúwa mú wa dàgbà, àti èmi àti àwọn, Olúwa mú wa dàgbà, Olúwa mú wa dàgbà, Olúwa mú wa dàgbà ní orúkọ Jésù, Olúwa mú wa dàgbà. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Àdúrà mi tí mo fẹ́ kó tẹnumọ́ lọ́sẹ̀ yìí, mo sọ fún wa pé tó bá ṣe program báyìí kì í ṣe pé program ló máa sọ pé ẹ tún gbàdúrà, no, nínú tó bá ti gbọ́ ẹ̀bẹ̀ sí yọ àwọn àdúrà jáde láti bẹ̀. Ọlọ́run á lè gbọ́ àdúrà ẹ̀. Èyí tó kejì tó tún jọ ni pé Olúwa gba ìran mi lọ́wọ́ àwọn ìkookò, ẹ̀yọ gba ìran mi lọ́wọ́ àwọn ìkookò tó pera wọn ní pásítọ̀, gba ìran mi lọ́wọ́ àwọn amúnisìn tó pera wọn ní pásítọ̀. Tí má ní ìran rẹ àtiwọ́ àtọkọ àtaya àtọmọ àtẹbí àtará, Olúwa gba ìran mi, Olúwa gba ìdílé mi lọ́wọ́ àwọn ìkookò tó pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run. Olúwa gba ìran mi lọ́wọ́ àwọn amúnisìn tó pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run. Olúwa sọ mí di òmìnira. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, Olúwa gba àwọn ènìyàn yìí, Olúwa àtẹ̀mí àti Olúwa gbà wá lọ́wọ́ ìkookò tó pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run. Olúwa gbà wá, ẹ gbà wá, ẹ gbà wá, ẹ gbà wá ní orúkọ Jésù. Ẹ tú wá sílẹ̀ pátápátá. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ jẹ́ á gbàdúrà orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, a dúpẹ́ lọ́wọ́ ìfowópamọ́ ọ̀fẹ́ ìta tó ní lónìí. Àyè ló kò sọ pé tẹ̀síwájú ẹ̀kọ́ tí ọ̀sẹ̀ tó kọjá ẹ̀tún mú gbogbo ẹ̀tún mú kó tọ̀ kedere fún wa. Bàbá gba ọpẹ́ wa, ọmọ gba ọpẹ́ wa, ẹ̀mọ́ gba ọpẹ́ wa. Mo gbàdúrà nínú ti bẹ̀tẹ̀ mi ẹ̀bẹ̀ láàyè, Ọlọ́run yóò fi ọ̀rọ̀ rẹ̀ yí ọ, yóò sì mú ọ dàgbà nínú ọ̀rọ̀ rẹ̀. Mo gbàdúrà pé bí Ọlọ́run ti bẹ̀tẹ̀ ẹ̀mí ẹ̀bẹ̀ láàyè, òye rẹ̀ yóò ju tẹ́lẹ̀ lórúkọ Jésù Kristi. Mo sì gbàdúrà fún àwọn tó wà ní ìdè, gbogbo àwọn tá a mú sẹ̀, gbogbo àwọn tá a ti sọdẹrú, gbogbo àwọn tá a ti gba iyì lọ́wọ́ ẹ̀, gbogbo àwọn tá a ti fìràn bá ti wọn jẹ́, lórúkọ Jésù ló ẹ̀ tú wọn sílẹ̀. Ní orúkọ Jésù Olúwa ẹ̀ tú wọn sílẹ̀. Gbogbo àwọn tá a sọ di ATM, wọ́n ti gbowó lọ́wọ́ ẹlòmíì, owó tó yẹ kó fi ṣe ní ìlú òkèèrè ó ti tán ẹyọ, ó wá bẹ̀rẹ̀ ní square one. Ṣùgbọ́n mo gbàdúrà fún ìtúsílẹ̀ pátápátá láti fún ọ ní ìbẹ̀rẹ̀ tuntun lórúkọ Jésù. Bẹ́ẹ̀ ni ó ṣe lórúkọ Jésù. Ẹ̀mí mímọ́ lórúkọ Jésù yóò wọnú ayé ẹ lọ, yóò sì darí ayé rẹ, yóò gbé ayé rẹ sórí àpáta tí í ṣe Jésù Kristi. Ògo Ọlọ́run yóò sì fara hàn nínú ayé rẹ. Gbọ́ àdúrà Jésù Olúwa wa. Àmín. Oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mọ́ ti Ọlọ́run, ìdàpọ̀ ti ẹ̀mí mọ́ kó máa bá wa lọ, kó ràn wá lọ́wọ́, kó pa wá mọ́. Ló bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ ká ní ẹ̀rí tó ju báyìí lọ. Jésù Kristi Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Praise the Lord. Hallelujah.